Ní ibi gbogbo tẹ́ tí ń wò wá káàkiri àgbáyé, a ṣì wà pẹ̀lú bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alààyè Ọlọ́runtímílẹ́yìn Dáramọ́lá. Daddy, ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àgbà nínú ìjọ aláṣọ funfun tí ẹ sì ní ìjọ káàkiri àgbáyé, àwọn kan máa ń sọ pé ètò wà nínú ìjọ aláṣọ funfun. Ẹ jọ̀ọ́ sà, ṣé ẹ lè sọ ìtumọ̀ ètò àti ọgbọ́n táwọn aláṣọ funfun máa ń dá tẹ́ pé táwọn problem táwọn èèyàn bá ti gbé lọ́dọ̀ àwọn aláṣọ ara tẹ́gbọ́n tó bá lọ́dọ̀ àwọn aláṣọ funfun nípa ètò tẹ́ ẹ̀ ń ṣe wọ́n máa rí solution sí. Kí ni ètò àti pé àwọn nǹkan wo ló fara jọ ètò tẹ́ ẹ̀ ń ṣe nínú ìjọ aláṣọ funfun tó fi ń fi ojútùú sí ìṣòro àwọn èèyàn? God bless you. Ètò tí ó wà láláṣọ funfun òun náà ni mo ti sọ síwájú yẹn pé ìmọ̀ a nímọ̀ jura wa lọ. Àwọn míì máa gbàdúrà báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àdúrà yẹn máa dáhùn. Àwọn míì wọ́n mọ ewé, egbò, àbẹ́là, àgbọn, odò tó ń ṣàn wọ́n mọ̀ ọ́ lò. Jẹ́ ìsọ kínní kan fún ẹ. Èlísà ń bọ̀ láti ibi tó ti sin ọ̀gá ẹ̀ lọ. Àwọn aráàlú kan nílùú tó gbà kọjá wọ́n ti dúró dè. Wọ́n wá approach ẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run, ìlú wa yìí kún fún wàrà àti fàdákà, ṣùgbọ́n odò yìí ó ti di kíkorò. Kí ló sọ? Ó rẹ̀ lọ mú iyọ̀ wá sínú àwo. Kò ní kó fi sínú pépà o, ètò nìyẹn, ẹ fi sínú àwo. Wọ́n mú wá sínú àwo. Ó lọ sí orísun odò yẹn, kò dúró létí odò orísun ẹ̀, ó lọ dayọ̀ ẹ̀ sí, ó pàṣẹ. Odò tó korò ó di dídùn. Ètò nìyẹn. The same Èlísà yìí, wọ́n gbé olórí jagunjagun kan wá, Námánì tó ní ẹ̀tẹ̀. Dọ́gbọ́n wọ́n ti mọ̀ pé wòlíì ni. Ẹni bọ̀ bá ti jẹ́ wòlíì, gbogbo ni kó ní ètò. Tó àwọn gbogbo àwọn tó ń sọ pé aláṣọ funfun ni wọ́n yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣe wòlíì, preacher lásán ni wọ́n. So wọn ò ní mọ̀ pa ètò. Tó bá ń sọ ètò, wọ́n á sọ pé wọ́n fi nǹkan míì kún, kò sí tó fi kún. Ẹni tó bá wá ṣètò, tó bá lọ lo nǹkan tí kò dára, tó jẹ́ ìpalára, òun ni ètò tí kò dára. Ó lọ lo èèyàn fún ètò, ó lọ lo nǹkan ara èèyàn fún ètò, àwọn ẹni tí èṣù. Ṣùgbọ́n à ń lo iyọ̀, òun ni Èlísà yẹn lò yẹn. Námánì adẹ́tẹ̀ yìí, nígbà tí Èlísà rí, ó lọ́jọ́ kó lọ wẹ̀, kó lọ kíra ẹ̀bọ omi yẹn lẹ́ẹ̀méje. Ètò ni. Kí la gbọ́? Ara ẹ̀ lè yá. Jésù mú yẹ̀pẹ̀, ó mú gẹ́gẹ́ bí àmọ̀, ó fi ṣe ètò ni. Ṣèbí Jésù náà ló ń pàṣẹ sọ pé kára ẹ̀ yá, tó jókòó dìde pẹ̀lú ẹnu lásán tí ò lo kankan. Ṣùgbọ́n ó tún dé stage kan, tún mú yẹ̀pẹ̀, ó tún lò ó. Òun ló agbára láyé àti lọ́run, ọwọ́ ẹ̀ ló wà. So ètò ni. So ìṣòro àgbọn, ìjì kì í jà kó dominú àgbọn nù. Tó bá mọ ètò bó ṣe lè lomi inú àgbọn, powerful ni. Jẹ́gbẹ́ fẹ́ bí ibà bá ń ṣe ẹ́, lọ mú omi àgbọn, kò fún ọsàn wẹ́wẹ́ sí, kó wọn bẹ̀rẹ̀ sí mú ní gbogbo gbà. Omi àgbọn àtọ̀sàn ọsàn wẹ́wẹ́. Ó máa clear naturally, kì í ṣe pé máa clear pẹ̀lú pé drug rárá. A kàn lọ fúnra ẹ̀, kó dẹ̀ tún ṣe ápẹ́, tó bá lè ní sùúrù ẹ̀. So iṣẹ́ tó wà nínú àgbọn, iṣẹ́ ńlá ni. Hard cover tó wà ní ara àgbọn yẹn, iṣẹ́ ni. So tó wá fi pray fún ẹ, iṣẹ́ ni. Àti mú àgbọn lásán fi ṣe ìṣẹ́gun fẹ́yàn, ohun tó ti ń wá bọ̀ more than 15 years, ó lè ṣẹ́gun yẹn tán lè kúrò ńbẹ̀, kí ni yẹn lè bọ́ sí kó tó délé. Ètò ni. Wọ́n náà ń lo màrìwò, wọ́n ní idà ni,
wọ́n màrìwò ṣe mọ̀ pé oògùn ni tó bá tún màrìwò tó bá tún gbó pẹ̀lú stout tó bá tún mú ibà ni. so gbogbo àwọn nǹkan tí à ń sọ wọ̀nyí ó wá pé tó ní ìmọ̀ yẹn ṣùgbọ́n àwọn tí ò nímọ̀ ẹ̀ ló ń condemn. What you don't have you cannot give. nísìnyí ayé àtijọ́ kò sẹ́ni wọn ò bí baba lẹ́nìkan kó lọ gbé ọba wọ́n ti ń jí ọba gbé. kí ló fà á gbogbo nǹkan tó fi ṣagbára wọn ti kó lẹ̀ wọ́n ní Jésù 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 ànábì 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 náà ń kígbe kiri wọ́n lè pa wọn bíi súyà. ṣùgbọ́n ó yẹ kí ọba tọ́lọ́ba ti lè sọ ẹ́ di ọba gbogbo nǹkan ló máa fún ẹ. ẹgbẹ́ ní Bíbélì Solomon jọba wà àwọn tó ń gàdé ẹ̀ David jọba wà àwọn tó ń gàdé ẹ̀ Abraham gangan fúnra ẹ̀ bí ọba ní lásìkò rẹ̀ is excellent man bí ọba ní lọ́wọ́ àwọn tó ń gàdé ẹ̀ tọ́lọ́ba ti pọ́n ẹ lé nọ́mbà 1 tó máa wò ní èèyàn lé o èèyàn burú o èèyàn burú o nígbà táyé ti dáyé tàbí bí Cain àti Abel ọmọ ìyá méjì náà ti ń bínú ara wọn so kò mọ̀ dájúdájú pé èèyàn le tó o bá mọ̀ yẹn wà á kúkú giver láwọn tí Ọlọ́run kọ́kọ́ dá Adam àti Éfà ọmọ àkọ́kọ́ tó máa bí tá a mọ̀ pé àwọn lè bímọ wọ́n ṣe ọ̀tá ara wọn lè para wọn so kò mọ̀ pé èèyàn le onígbà kan tí bá àwọn pásítọ̀ tó bá lọ ọlọ́pàá tó ń lo kiri mo máa ń kọ̀ndẹ́mù ẹ̀ mo ní kí ní jẹ́ àwọn Yorùbá mọ́ Ọlọ́run pásítọ̀ èmi o ọlọ́màjẹ́ kò sówó tí mo lè ní tí mi ní ọlọ́pàá àwọn àmàbàsí ṣùgbọ́n nígbà tó dé stage yẹn pé ibi tí n bá lọ ń fọwọ́ kàn mí ibi tí n bá lọ ń fà mí ó dé stage yẹn ó dé stage pé àwọn pásítọ̀ tó jẹ́ ẹgbẹ́ mi tí wọ́n jẹ́ títò mi gan wọ́n ń pa wọ́n ṣeré so ó gbọ́dọ̀ fara ẹ ṣeré so ó yẹ kí ètò wà kéèyàn ṣe ètò sára ẹ̀ ní ìlú kan ní ilẹ̀ àwọn Ísírẹ́lì Olúwa sọ fún wọn pé ní òru yìí o kan mú ẹ̀jẹ̀ kan fi sa àmì síwájú lé wọn nítorí pé nǹkan kan fẹ́ kọjá ìwìn ló fẹ́ kọjá àlùjọ̀nnú ló fẹ́ kọjá àwọn àkọ́bí ọmọ tó bá lè bá náà máa pa kó wá sọ pé ò ní fi ẹ̀jẹ̀ yẹn síbẹ̀ ètò ni wọ́n yẹn àwọn kankan wà nǹkan kéékèèké tó lè lé ibi dànù nínú ayé wa ètò ní nǹkan míì wà àdúrà ò lè ṣe ètò ló lè ṣe ó kì í jẹ́ fẹ́ sáàmù kan àjọ wa bí àbí ẹ̀yin má jẹun ẹ jẹ́ kí èmi jẹun láàárọ̀ kí jẹun lọ́sàn-án jẹun lálẹ́ ẹni ẹ̀yin má gbàdúrà káwọ ẹni tó máa jí dáadáa láàárọ̀ jọ ẹ jẹ́ kí èmi lọ ṣètò oúnjẹ kì í jẹ ẹ̀yin má jẹun o ẹ má gbàdúrà ara bọ́dì kọ àdúrà ò ní gbà ní ebi àdúrà ò ló fẹ́ gbà wo tó bá ti gbàdúrà díẹ̀ lọ ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ dáadáa tó ṣiṣẹ́ lọ wo pásítọ̀ ni mí mo ń ṣiṣẹ́ ìjọ mọ̀ kí mo ní farm igbákejì ọba ni mo jẹ́ nílùú mi mo lọ hospital mo ní ilé iṣẹ́ láti ṣe àwọn oògùn kí ló dé tí mo fẹ́ sọ pé kí ló dé tí mo fi ní àwọn kan wọ̀nyí mi ìfẹ́ jalè mo ti ní wọn mo ti kọ́lé mo ti ra mọ́tò kí tó ní ìjọ mo ti ní wọn bọ́mọjọ kan bá dá 10,000 máa dá 20 it's true kí ló fà á torí mo níṣẹ́ mi lọ́wọ́ mo dẹ̀ ṣiṣẹ́ ni mo làágùn kì í ṣe pé bóyá no èló nìjọ ń pa tí mo fẹ́ jẹ no ìjọ mi ò tó bí tó àwọn gbogbo àwọn tó ń pa mílíọ̀n rárá pẹ̀lú ló ń pa
ní owó ìjọ tán bá pa mo lè ná ní 1 minute. tó bá ṣiṣẹ́ tó làágùn gbogbo àwọn bàbá tẹ́lẹ̀ pé wọ́n ṣe pásọ̀ tó ń lo jet tó ń lo private jet wọ̀nyí gbogbo èrò pé owó ìjọ nìkan ni rárá o àwọn náà ń ṣiṣẹ́ o ó bàbá Adébóyè ṣe lọ òwe ẹ̀ ẹ̀wọ̀n bó ṣe ń tà ó ń tà bí omi ní pure water bàbá Adébóyè bàbá Oyèdépò lọ́wọ́ gbogbo àwọn kan tó ṣe ó ń ṣe business kì í ṣe pé church nìkan no gbogbo ohun tẹ̀yìn ohun tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ nìyẹn wọ́n á ní church nìkan kọ́ wọ́n ní business tó establish gbogbo wọn ló kàwé náà bàbá Oyèdépò ó lọ yunifásitì ó jáde ó kàwé ó tún ṣiṣẹ́ bàbá Redeem náà ó tún ṣiṣẹ́ ayé ìgbà táwọn lè jáde wọn gbogbo wa la bìlí pé ẹ tó bá ka yunifásitì bá jáde ó máa níṣẹ́ tó dáa wọ́n dẹ̀ máa lówó wọ́n fọgbọ́n sí ni náà àmọye àwọn tó ń jọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ nígbà kan náà tí wọ́n ò ní kọjá ṣọ́ọ̀ṣì ẹyọkan ẹgbẹ́ ò fọ́nṣọ̀n gbogbo nǹkan tó bá ń ṣe láyé ọgbọ́n ṣiṣẹ́ fọgbọ́n sí gbàdúrà ṣètò má ṣètò tí ó máa pa ẹ́ lára wo bó lo ara òyìn tó fi ṣoògùn ẹ̀mí kẹ̀mí ló lò yẹn bóyá olórí burúkú lẹ́yìn tó fara ẹ̀ ṣoògùn wàá di olórí burúkú bó ṣe wèrè ni wàá di wèrè kò sí bówó di wèrè àwọn ọmọ àdá bó ṣe aláìsàn ni bó lásán ó mú ọṣẹ ó lọ fi wẹ̀ èèyàn ló dé wà ní ọṣẹ yẹn èmi sọ fún ẹ pé bó bá ṣe fẹ́ lówó sí ìlọ́po mílíọ̀nù ṣẹ̀ ló máa fi jìyà sí. ṣùgbọ́n à ń ṣètò àdúrà kándù òróró iyọ̀ gbogbo nǹkan wọ̀nyí ètò lásán ni olúwa ló dé ṣe bẹ́ẹ̀ olúwa ló dé sọ fún wa pé gbogbo nǹkan jíjí gbogbo ewé yìí gbogbo fún ìlera ara wa ni kì í ṣe jíjẹ nìkan kì í ṣe jíjẹ nìkan ká tó fi tọ́jú ara wa lọ́sẹ̀dá alágbo ọmọ ẹ̀ tó bá ní mísìsì àfún ẹ lóògùn ákàgbó fún ẹ ṣé oògùn kọ́ ni ṣé ìyẹn náà ń ṣètò ètò nìyẹn náà àdáà fún. ó túmọ̀ sí pé bóyá tá a bá ṣe ètò ní orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè wa máa yí padà sí dáadáa. yes jẹ́ sọ fún bọ́ a ṣètò sórí ní ọdún kan mo ti gbàgbé yí ayé gba Tinubu ni mo gbé ìránṣẹ́ dìde lọ bá wọn ní aláwùsá mo ní ìwé kọ́pì lọ́wọ́ o tó orí láìfún mo wà yìí mo rí òkun pé ó ya lọ́dún náà mo rí òkun pé ó ya wọ́n lè dúpẹ́ lọ́wọ́ mi kí náà máa ṣe mo lè ṣàlàyé fún wọn tó máa ṣe wọ́n lè ní káwọn náà máa gbàdúrà àdìgbàdúrà kójú ọ̀sẹ̀ kejì òkun yẹn ya ó ya wá sí mi tí wọ́n ti ṣe owó nígbà náà ó ya lẹ́yìn náà tó wá kọ lẹ́tà sí mi pé àwọn dúpẹ́ lọ́wọ́ mi ètò nìyẹn náà wọ́n sọ pé ká máa gbàdúrà káwọn náà lọ sọ fún àwọn ọba tó wà gbogbo area ẹ̀ ètò náà ṣe náà lọ́dún náà ná ní Lagos State ni o kan wá bá mi ètò mi ṣẹ́rí lẹ́sẹ̀ sọ fún ẹ ní ọdọọdún church mi lọ́dọọdún a máa ń lọ sí gbogbo ọ̀nà tó bá wọ Èkó wa lọ ń gbàdúrà síbẹ̀ lọ́dọọdún a máa gbé bọ́ọ̀sì mo lè kó fídíò ẹ̀ hàn ẹ́ mo ti rí fídíò ẹ̀ rí tẹ́bá tó wá ń jẹ́ mi máa play ẹ̀ fún yín kẹ́rí every year a máa lọ gbàdúrà pẹ̀lú iyọ̀ ní gbogbo ọ̀nà tó wọ Èkó a fi gbàdúrà accident a fi gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà pé gbogbo ọ̀nà tó yẹ kó yẹn o ibikíbi tọ́nà yẹn bá já sí mo mọ̀ kó máa já sí ilẹ̀ Haúsá já sí ilẹ̀ Ìgbò a máa ṣàdúrà sí because tí ètò Èkó bá dára àwa gan a máa ráyè gbé Èkó ṣùgbọ́n tí Èkó ò bá dára jáà ní padà lọ sílé ìwọ tó bá lè dé ìlú kan tí ìlú yẹn bá sàn ẹ́ wà á tún ìlú yẹn ṣe so ètò wà àdúrà tó ń gbà yẹn gan gbogbo ẹjẹ àgbàdúrà lórí àwọn student ètò ni kí lè ń gbàdúrà lórí student fún
so ètò wà àdúrà wà. Tí bàbá wa Tinubu ṣé tó bá kàn sí yín pé dájú o ẹ wá bá wa ṣètò ọ̀rọ̀ orílẹ̀-èdè tí rí bá kan ṣé ẹ rẹ́dì láti wá bá wọn ṣètò kí orílẹ̀-èdè wa wà òkè. Yes, number one màá kọ́kọ́ sọ fún náà tá a bá ń ṣètò tá a bá gbégbèsè kò tún tètò fẹ́ ṣe. Arábìnrin yìí òun wá ọmọ òde wá sẹ́dọ̀ mi àbí mú kíní yìí o tó bá ti délé kó lò báyìí tó bá lè ti lò ó make sure pọ́kọ ẹ súnmọ́ lálẹ́ ọjọ́ yẹn o ó wá délé ọkọ ẹ ti mutí yó ó jìtì ó lóun ò ṣiṣẹ́ ètò bàjẹ́. So ẹ̀yin gan fún ayé ti kọ́kọ́ ṣètò wọ́n ní à ń bẹ olóògùn kó bá wa ṣògùn àsínmi tó fẹ́ lóògùn tó bá ṣògùn tán tí wèrè bá lòun ló ń kọ́ ogun bàjẹ́. So àkọ́kọ́ máa ṣe ètò pé bàbá Burkina Faso a lè fi ṣe sample ìlú wa tóbi jù ìyẹn lọ o ṣùgbọ́n àwọn ìlú mi wà tá a lè fi ṣe sample. Àti ohun tí àwọn leader yẹn ṣe àwọn leader tó ti kọ́kọ́ wá ká gbé rẹ́kọ̀dù wọn ká wò ó. Ìgbà tí Murtala dé kí ló ṣe? Ìgbà tí Ìdí Àgbọn dé kí ló ṣe? Ká wo kọ́kọ́ wo rẹ́kọ̀dù wọn, tá bá wá wo rẹ́kọ̀dù wọn ká fi prove ara wa síta pé a lè ṣe. This is the thing tó pé a lè ṣe sí Nàìjíríà yìí. Nàìjíríà túbàtúṣe gbogbo ẹ̀sìn tó wà Nàìjíríà kó máa gbàdúrà sí Nàìjíríà. Ètò tó bá mọ̀ kó bá lè ṣe kán ṣe. Ọlọ́run dáyé nítorí ètò. Ọlọ́run náà tò ètò fúnra ẹ̀ ni. Ó ní kó mi wá sápá kan kí ilẹ̀ wá sápá kan kí ìmọ́lẹ̀ dé òṣùpá oòrùn ó pè wọ́n lọ́sàn-án àti òru ètò ni. Ó dá oríṣiríṣi ewéko ètò ni. Ó tún dá gbogbo ẹran oríṣiríṣi ẹja ẹyẹ gbogbo ẹ̀ ètò ni. Ọjọ́ kẹfà ó wá dá wa kéde ṣe gbogbo wa ló dá ọkọ̀ọ̀kọ̀ dákùnrin ẹ̀rí bíbélì nínú bíbélì yẹn ó kun Ádámù lórùn jìká ó yọ obìnrin nínú àgọ́ ọkùnrin ètò ni. So wo ayé yìí fine wo bó ṣùpá ṣe wà tó jáde síta wà rí mọ́lẹ̀ tó kùkù bá tún dé sí wa ayé yìí fine gan òjò máa rọ̀ gbogbo ẹ̀ máa ṣe òtútù máa mú ẹ díẹ̀ òru máa mú ẹ díẹ̀ ayé dà òórọ̀ rẹ̀ nínú ayé yìí ó bá wọn ṣeré bẹ́ẹ̀ ní tàbí ìgbà inú mi ń dùn pẹ̀lú yín mo ṣe ń wò yìí mo ń jáde sí inú dídùn fẹ́ bá jáde tí máa ṣe wá ti súnmọ́ tó padà sínú ilé mi. Ọlọ́run dáyé fine beautiful ó dẹ̀ ní ìgbà tó náà máa lò ní Genesis 6 ó ní 120 lọ́jọ́ wa ṣùgbọ́n nígbà tó dé New Testament wọ́n ní 70 ní ara máa gbé mọ́ wọn sọ pé 70 la máa kú ara máa gbé mọ́ so ó ti fún wa ní deadline bàtà bá máa lọ ó wá kun àwa ṣé báà la ṣe lura wa báà mo ṣe lura báà lọ ṣe lura ẹ̀ so ètò ní Ọlọ́run gan ni ètò. Ẹ ṣe sá láti rí kú láàrin àwọn òṣèré tíátà ó kú lọ́tún kú lọ́sì láàrin àwọn òṣèré tíátà wa ti Yorùbá àti ti àwọn elédè Gẹ̀ẹ́sì ǹjẹ́ fún wa bí ẹ̀rí àwọn nǹkan kan nípa bó ṣe ń kú ní oṣooṣù yìí bóyá ẹ ní àwọn mẹ́sẹ̀jì ọ̀ ẹ ní ìmọ̀ràn tẹ́fẹ́ fún wa àti pé kí ló ń fà á. Kọ́ tọ́jú ra wọn ohun tó bá yẹ kán jẹ kán máa jẹ ohun tó bá yẹ kán mu kán máa mu ohun tó bá tọ́ ni kán máa jẹ kán máa lọ sí hospital kán máa wo ara wọn dáadáa kán máa lò pé báyẹ kán lò. Wọ́n ló sọ ti tíátà nítorí pé wọ́n popular àmọye dókítà tó ti kú lónìí àmọye mẹkáníìkì tó ti kú lónìí àmọye àwọn tó ń gbé títì tó ti kú lónìí àmọye kápítà tó ti kú lónìí ṣùgbọ́n tó pé wọ́n popular tó ẹ̀ lè mọ̀ so àwọn tó popular bí nǹkan bá kú ní owó ilé máa mọ̀ tó pẹ́ tí ń wò wọ́n lójoojúmọ́ so kìkì máa kàn ẹ́ lágbẹ́yà kú o mẹkáníìkì tó kú ládùúgbò ẹ̀ta ló mọ̀ kápítà tó kú ládùúgbò ẹ̀ta ló mọ̀ gbogbo èèyàn ń kú all die be die anybody ló lè kú tí wọ́n bá fẹ́ kú wàá ṣètò sára ẹ wàá tọ́jú ara ẹ àwọn bàbá wa nígbà yẹn wọ́n á ṣètò
àjídèwe wọ́n á ṣètò ẹ̀mí gígùn kò dé ẹ̀mí gígùn yẹn wọ́n á sọ pé àwọn bàbá sọ pé ẹ̀mí gígùn tá à ń ṣe fún ẹ yìí o má lọ dáná o má lọ díjú kó sọdá express o kó tó kó lẹ́mí gígùn wá díjú ọkọjá express wọ́n á sọ fún ẹ pé má lọ gbà oníyàwó o kọ́ má bàa lé ẹ má gùn o wọ́n á sọ fún ẹ pé má lọ ṣe láyé o má jalè o kọ́ má bàa lù ẹ pa o wọ́n á sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n á tún sọ fún ẹ pé ìkìlọ̀ rẹ o lóòtítọ́ ọtún ò bá lóòtítọ́ ò lè lẹ́mí gígùn so kan lóòtítọ́ so wọ́n kú báyìí gbogbo àwọn èèyàn tó ti sick sílé àwọn tí àwọn ti stroke ṣe 1,000 people tó wà lọ́sítítù tàbáwò ní mẹkáníìkì ní ìfọ̀gánáísà wọ́n tó pé wọn ò lórúkọ ẹ̀yin ò lè mọ̀ so ẹni tó bá ti lórúkọ tó bá kú òkìkí á kàn ẹni tó dé lórúkọ bí méjì mẹ́ta bá kú lọ́dún kan gbogbo wọ́n ń kú àwọn ló kú jù rárá o mẹkáníìkì kú gan dókítà gan kú gan nítorí pé wọ́n ń ṣe star wọ́n ń ṣe actor àti actress ìlú fàtẹ́ fi mọ̀ so gbogbo ẹ̀ ló kú. Sunday Igboho olóyè Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa Gani Adams àwọn awuyewuye kan wáyé láàrin àwọn méjèèjì lẹ́nu ọjọ́ mẹ́ta dájú ìjẹ́ rí anything ẹ rí message sí àwọn méjèèjì torí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ti gbéra wọn lọ court tí olóyè Sunday Igboho sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò mọ̀ pa kínní kan táàrẹ Ọ̀nà Kakanfò náà ní pé gbà tí olóògbé Bọ́lá Ìgè kú àwọn kan ló wà ń di kọ̀ọ̀kan àárín àwọn méjèèjì ògùnrégé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà èyí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè ǹjẹ́ ní mẹ́sẹ̀jì fún àwọn àgbààgbà Yorùbá méjèèjì pẹ̀lú ìjà tó ń jà. ó ṣe sórí ìgbà tí Gani Adams tó kọ́kọ́ dé tó jẹ́ Ọ̀nà Kakanfò wọn máa láìkẹ́ gan o mo láìkẹ́ tó pé as a young man tó lè ní akíkanjú ọkùnrin ni jagunjagun ni Ọ̀nà Kakanfò ẹni bá fojú di á ní wàhálà gbàdí Sunday Igboho náà tún dé ìdíwé tó tún ṣe action tiẹ̀ náà yọ́n máa yìí tó lọ fúra àyà tó lọ fi gba iná tó wọnú gbó Apópẹ́lárí àdẹ̀tí gbọ́ gbogbo rẹ́kọ̀dù ìjà tó jà Mọ́dákẹ́kẹ́ tó jà nífẹ̀ẹ́ gbogbo láti gbọ́ bó ṣe lágbára sí ní agbóhùn la gbọ́. Àwọn tí ò fẹ́ jẹ́ kó ṣeé ṣe àwọn ló ń da àárín wọn rú. Akọni làwọn méjèèjì àwọn ọmọ Yorùbá àtàtà làwọn méjèèjì. Màá kàn rọ àwọn bàbá wa tó ń jẹ́ àgbà Yorùbá pátápátá kán pè wọ́n kán parí ìjà fún wọn. Àwọn méjì wúlò fún wa táwọn méjì bá tí wọ́n ní bí èrè kọjá mọ̀nàmọ́ná tẹ̀lé àgbàdo tẹ̀lé ó wá kú bàbá lẹ́yìn tó máa wù wọ́n táwọn méjì ẹ̀ bá wà nílẹ̀ Yorùbá wọ́n ti tó kọ́kàn ní àwọn ọmọlẹ́yìn ni ṣùgbọ́n àwọn náà ẹnu wọn ò kò so àdúrà ní ká máa gbà fún wọn akọni làwọn méjèèjì wo bí Sunday Igboho gbogbo ohun tí Sunday Igboho ṣe tó fi jáde ní ẹ̀wọ̀n tó jáde tó padà lọ sí Germany òun ní Kánú ṣe tó wà bí tó wà yìí ó yẹ pé ó yàtọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n kó bá mọ̀ wípé agbára ju agbára lọ ètò wà wọ́n dáríjì ṣáá ni ẹ̀mí ìdáríjì ni kò tún tán lè sọ wọ́n dáríjì ṣùgbọ́n ẹni tí ò bá létò á jìyà pẹ́ńbẹ̀ wọ́n lọ ka mọ́lé wọ́n ní àwọn àmì tó wà báàmì kankan bá ká ẹ mọ́lé á fẹ́ lu ẹ pa kàn wá yọ pé àmì ẹgbẹgbẹ̀rún wọ́n ka mọ́lé wo kó fò kó dẹyẹ o kó dèèyàn o kó sẹ́nìtì o pé ó tiẹ̀ kúrò nínú ilé yẹn ọkùnrin mẹ́wàá ni ọkùnrin tá a fi ń pe ọkùnrin ni so mi ò fẹ́ kọjá tí wọ́n bá lè gbọ́ mi sí Sunday Igboho tó bá ń gbọ́ mi báyìí Gani Adams tó bá ń gbọ́ mi báyìí ẹ wá ọ̀nà ẹ máa fi inú kanú ẹ má jà ìjà ò tọ́ sí yín o ẹ má jà ẹ fara da gbogbo tẹ bá ń rí láàrin ara yín ẹ má jà ẹ má gbéra yín lọ sí kóòtù ẹ parí ẹ láàrin ara yín ẹ tó bá jù nínú yín kó pẹ́ ẹnìkejì ẹ bóyá Gani ìwọ lójú lọ lọ́jọ́ rí pé àbúrò ẹ bóyá ṣe Ìgbòho ìwọ lójú lọ pé àbúrò ẹ tó bá ti jù kó pé àbúrò God bless you all.
fún ẹni tó bá fẹ́ ṣètò bóyá wọ́n fẹ́ pe fóònù nọ́mbà dáàdì lẹ́ẹ̀kan sí pé bóyá ètò àdúrà bẹ́tò fóònù nọ́mbà dáàdì lẹ́ẹ̀kan sí. 070 070 37 37 27 27 83 83 28. 28 ìpínlẹ̀ kan sí. 070 070 37 37 27 27 83 83 28. 28. ẹ ṣe gbọ̀ngàn. Thank you.